ọba olúwo tilẹ̀ rò pẹ̀lú àrà ọ̀tún lójoojúmọ́. Bàbá yìí ọ̀sà ní pa á pẹ̀lú oríṣiríṣi àrà. Ọ̀rọ̀ burúkú tí ọ̀lẹ́rìn lélẹ́yìí. Ẹ dákun ẹ jẹ́ á jọ wo kinní yìí. Mélòó nú ọba ilẹ̀ Yorùbá ló lè dánrú ẹ̀ wò tó lè ṣe tọ́ba olúwo ṣe yìí níbi ìfilọ́lẹ̀ eré bọ́ọ̀lù ìfẹsẹ̀wọnsẹ̀ ní Olúwo ní pápákọ̀ ìṣeré ọba olúwo tilẹ̀ wò. Ẹ̀yin èèyàn mi lápapọ̀ káàkiri àgbáńlá ayé tí a jọ ń gbádùn ìkànnì Ojúlówó Ọmọ Yorùbá, ẹ jẹ́ á jọ wá nǹkan fìdílé ká farabalẹ̀ ká wo àrà tọ́ba olúwo tilẹ̀ wò dá. Ẹ wo bí ọba olúwo ṣe ń kí àwọn tí ó gbá bọ́ọ̀lù, ẹ wo bí ṣe ń kí wọn, ẹ wo bí ṣe ń kí wọn. Tọ́ba jọba míì ni kò sẹ́ni tí ò ní bí ó kù sí o, ṣùgbọ́n Olúwo ó ṣèyí. Ẹ jẹ́ á jọ wá nǹkan fìdílé ká máa wo àrà tọ́ba olúwo dá. Eléyìí gan ibi mọ̀ ń sọ̀rọ̀ gan kọ́ eléyìí o. Ohun tọ́ba olúwo ṣe gan lórí pápá òfurufú pápá àṣeré yìí. Ẹ jẹ́ á jọ farabalẹ̀ ká jọ wò ó. Ẹ máa bá mi ká lọ wá nǹkan fìdílé. Please take place. No, good. Àsìkò àtọ̀ lè wé o. Nígbà yà ọba abálẹ̀ wọn wà ní ìṣepọ̀ tí wọ́n dẹ̀pọ̀. Ọba abálẹ̀ àṣìpa. Olóyè àbáwá olóyè kábíyèsí olúwo tilẹ̀ wò tí wọ́n bẹ níjókòó. Àbáwá àṣìpa. Àbáwá mẹ́sàálú. Okúnlẹ̀. Àbáwá mẹ́sàálú ọ̀sẹ̀ ìjọba. I wish you all the best of luck. Ní agbami àwọn akọ́nimọ̀ọ́gbá àwọn members of Nigeria Football Coaches Council ti ẹ̀ka ti ìwòsàn lábẹ́ Alhaji. Please play fairly. Don't disrespect the referees. Always don't disrespect the referees. Okay? We want you to be disciplined. I need discipline. No disrespecting of the referees. When they blow for you, just take it. Okay? I wish you all the best. Best of luck. And I say congratulations ahead to the winner. All of you are winners. Mo kí coach Balẹ̀ alẹ́ lágbà. And then and this meeting that organizer of this very exciting football tournament. Àbúrò àwọn tí ń bọ̀ wá jókòó ní àwọn ọmọ ọba ní ọlọ́pàá ọba wa ọmọ ọba àgbà ọmọ ọba dáadáa Abímbọ́lá wọ́n ṣe kábíyèsí o. Bákan náà ọmọ ọba Adébúodò ọmọ ọba Àlàbí Dúdúkọ̀ Imán Ẹ̀dẹ́gbọ̀n. In very short moment, the competition, the final match.
If you are just joining us, about to commence in the final match of Telu Cup 2.0, the second edition of the football competition that is being organized and sponsored solely by none than our father, the Oluwo of the whole land, Oba Dr. Abdulrasheed Adewale Akanbi. Facing each other at the final is our own Fetch Football Academy of Iwo and Telu Football Club of Iwo. If you don't know, last year Telu was the eventual winner of that, of the first edition of the competition. And this year, in less than 19 minutes now, we will know who will be the champion of the second edition. If Telu will go, is going to win it consecutively, or that case will be broken by Prophet Efi. Leading Telu Football Club is Coach Tasumu Asaba Esteva Mark. And to my right side, the coach of the Prophet Football Academy is no representative coach.